Ojútólé tẹlifíṣàn lóde ẹ̀yin ará ẹ̀ mọ́ wá o ó mọ́gbọ́n wá ó tún mú làákàyè wáyé Ojútólé tẹlifíṣàn là ń fẹ́ o Ojútólé tẹlifíṣàn là ń fẹ́ ẹ̀yin èèyàn wá Ojútólé tẹlifíṣàn ó ní ẹ máa wò nígbà gbogbo bẹ́ẹ̀ bá bẹ nílé ẹ ń bẹ nínú mọ́tò ni ọ ń bẹ níbi iṣẹ́ oníṣẹ́ ọwọ́ ìwọ lákọ̀wé bọ́ wà níléèwé ńkọ́ máa ń Ojútólé tẹlifíṣàn bó jẹ́ níṣẹ́ ọwọ́ ni ọ́ bó ṣe níṣẹ́ oṣù Ojútólé tẹlifíṣàn ní bàbá kàmbólójọba nínú mú ẹ̀wọ̀n Ojútólé tẹlifíṣàn ìjọba láàrin gbogbo tẹlifíṣàn ìpátápátá. ní Alékè lọ́nà Ìkòròdú lọ́nà Ìtọ́kìn lọ́nà Ìjẹ̀bú-Òde lọ́nà Ìmọ̀ta lọ́nà Ìsìnwó náà ni àwà àwọn ẹbí Akẹ́jà Royal Family àwọn náà ni wọ́n wà níwájú wa wọ́n náà wọ́n ní nǹkan tí àwọn fẹ́ bá wa sọ nípa ohun tó ń ṣẹlẹ̀ ní àárín ìlú náà tó dáná ní àfihàn wọn a rí olóòtú tó ń jẹ́ olórí ẹbí a rí akọ̀wé ẹgbẹ́ a sì rí ẹbí a sì rí ọ̀kan gbòógì nínú àwọn ọmọ ẹbí tí orúkọ wọn wà nínú ìwé ìpẹ̀jọ́ tí ẹbí Akẹ́jà gbé síwájú wa àbẹ̀ láti ọ̀dọ̀ olórí ẹbí wọ́n ń ṣàlàyé fún wa ohun tó ṣẹlẹ̀ gangan ẹ káàsán sà. ẹ káàsán. orúkọ ẹlẹ́kùnrin sà. orúkọ mi ni Mr. Jamiu Ọmọlájà Ọlátúnjí Akẹ́jà Family. báwo lẹ ṣe jẹ́ nínú ẹbí náà sà. Well, as of today èmi ni mo jẹ́ aṣáájú ẹbí yẹn orúkọ mi dẹ̀ ni number 1 nínú ìwé ìpẹ̀jọ́ yẹn tí ó sí àbàwọ́n. sẹ́ni bá àná ìwé ẹ̀ sókè sà. ok ẹ má sọ yín lọ sà. Kò sí nǹkan méjì tí torí pé a fẹ́ kí ìlú bàjẹ́ wọ́n ti sọ bíbá ìdìlú mọ́ wa lọ́wọ́ oko ni tẹ́lẹ̀ ṣùgbọ́n nígbà tí wọ́n lé wa kó lábúlé láti bí 30 ọdún sí ìta ti gbọ́ àlẹ́nu ẹ̀ tọ́lọ́dẹ̀ ṣe ta gba ìdájọ́ ní November June 2024 lágbà ọdún tó kọjá lọ ìdájọ́ pé àwa la ní abúlé yẹn a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run a dúpẹ́ lọ́wọ́ IG a dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ ìlú tó dúró tì wá ṣẹ́rí tó jẹ́ kókó mbẹ̀ tí èmi fẹ́ sọ nítorí tí mo fi lè jókòó nínú abúlé ilé ni láti bí 30 ọdún sẹ́yìn mo dúpẹ́ lọ́wọ́ wọn ọlọ́pàá mo dúpẹ́ lọ́wọ́ IG Káyọ̀dé ẹgbẹ́ tó kù mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ gidigidi gan torí òun ló jẹ́ kí n dúró ní ibi ilé ni láti gbàtà ti gba judgement tọ́nà fẹ́ pààyàn wọ́n máa bà judgement yìí jẹ́ ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ IG Zone 2 Fákáyọ̀dé mo dúpẹ́ lọ́wọ́ Adégòkè Mustapha mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ o CP Ìṣọ̀lá Ọláwálé mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ o Zone 2 mo dúpẹ́ lọ́wọ́ wọn gidi gan àwọn náà jẹ́ kí ìjókòó mi ń bí báyìí kó ṣe é jókòó nígbà tó dẹ̀ ti rí ìwé ìdájọ́ tó ti rí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀ òun ló jẹ́ kán fún mi ní ọlọ́pàá gbogbo ọlọ́pàá tó wà ń bí báyìí lẹ́nu mo dúpẹ́ lọ́wọ́ wọn mo tó dẹ̀ dúró ti Ṣakí tó ń ba nǹkan jẹ́ tó lóòótọ́ gbogbo wọn lọ́lọ́ máa mú nítorí gbogbo wọn ló pínlẹ̀ fún bí báyìí gbogbo wọn ló pínlẹ̀ fún àti ń rí ọlọ́pàá tó pínlẹ̀ fún bí báyìí pọ̀ gan
a dẹ̀ ti rí wọn ṣùgbọ́n Ọlọ́run á gbàgbára lọ́wọ́ wọn. Sàkè ralẹ̀ lọ́wọ́ yín ni. Sàkè ò ralẹ̀ lọ́wọ́ wa o mi tiẹ̀ bá mi ìbádòwò pọ̀ rí mi ò rí rí kò sí tó kàn mí pẹ̀lú ẹ̀ mi ìmọ̀ rí Yunusa náà mi rí rí mi ìbádòwò pọ̀ rí kọ́lọ́n bá mi gbàgbára lọ́wọ́ gbogbo wọn àdúrà tí mi fẹ́ nìyẹn general kí ni ẹgbẹ́ tó kù mo bẹ̀ kó jọ kó túbọ̀ fún mi support títí tá a máa fi yanjú ọ̀rọ̀ yìí ń bì gbogbo ẹnikẹ́ni tó bá lóun fẹ́ pààyàn ń bí kọ́lọ́hún mu kọ́ máa mú bójú mi náà náà ká mọ́ pé mo pààyàn kan mú mi ọwọ́ mi rèé mi ṣiṣẹ́ bí rí ṣùgbọ́n Sàkè pẹ̀lú Yunusa wọ́n ti ń fẹnu sọ́pọ̀ àwọn máa pààyàn bí àwọn máa ṣe gbá àwọn máa sọ di ráyọ̀tì. àbákẹ́ tó lọ síwájú ẹ rí i pé ọ̀rọ̀ tẹ̀sán-sìn ọ̀rọ̀ ṣe ń pé abalórúkọ jẹ́ ni ṣé ẹ̀rí wà fún nǹkan tẹ́ sọ yìí. Fídíò wà níbi tán ti ń sọ fídíò wà dáadáa. àwọn ló sọ̀rọ̀. àwọn ọmọ Sàkè àti Sàkè fún rẹ̀. wọ́n lè dárúkọ ẹni tẹ́ ń sọ yìí. ṣebí ọ̀wọ́n náà lọ sí press Ọlọ́run ló mọ ibi tán press tó ń lọ náà morúkọ ẹ̀ ń sìn tó ń lọ sí press tó ń lọ sọ pé bí Akẹja ọmú ọ̀wọ́n náà terrorize Alékè lọ́tọ́ terrorize anybody o àwa la jókòó yìí ojú mi nìyí gàdàgbà ẹni tó bá mú kó jáde kó wá sọ pé òun ẹbí Akẹja kó dárúkọ bàbá ẹ̀ nínú ẹbí yẹn kó dárúkọ ìyá ẹ̀ kó dárúkọ ìdílé ẹ̀ nínú ẹbí yẹn òun ló lè fi sọ pé òtítọ́ ni kò tọ́ mi Akẹja kankan àlọ́ àbáìdì ni wá a máa ń tẹríba fófin àdẹ̀kí ń kọjá òfin òun náà ló gbé wa ṣe nǹkan tá à ń ṣe òfin là ń tẹ̀lé nǹkan tí ilé ẹjọ́ sọ òun là ń ṣe àwa ò ní ṣe nǹkan mí lẹ́yìn ẹ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ wọn tó tọ̀gbà Yimika àwọn ọlọ́pàá mo dúpẹ́ lọ́wọ́ wọn mo dúpẹ́ gidi gan lọ́wọ́ IG o mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Tontu tó dúró tì wá mo dúpẹ́ gan ẹ ṣé gan ni o. ẹ yẹ ká gbọ́ látẹnu ẹnu akọ̀wé ẹbí Akẹja orúkọ ẹlẹ́kùnrin rẹ mà. orúkọ mi ni Ìyáàfin Ọlásùnkànmí Kudirat. alájà. àkọ́kọ́ mo fẹ́ bèrè pé kí ló gbé yín lọ sílé ẹjọ́ kó tó di pé ẹ gba ìdájọ́ tí ó ṣe rẹ́gí pẹ̀lú yín ní ọjọ́ 26 oṣù kẹfà ọdún tó kọjá kí ló gbé yín lọ sí kóòtù. ó ṣe lọ́wọ́ àlékún làákàyè ẹ̀ wàhálà tó gbé wa bá mi báyìí ẹni tá a gbà sílé tó ń gbé pẹ̀lú àwọn bàbá wa àtàwọn ìyá wa bàbá ẹ̀ náà gbà sí sí mọ́kù. bàbá ẹ̀ gan ọlọ́lọ́gbà sọ́dọ̀ wa tó náà dẹ̀ lẹ́ni tó dàgbà tó ń bá àwọn ìyá wa tọ́jú ẹlẹ́dẹ̀. tó náà wá dẹni tó dàgbà sílé. tálẹ̀ nínú kí lórúkọ ẹ̀. Adé Òkèmátì. Adéníyì Òkèmátì. ẹ mọ̀ pé tóyàn bá ti pẹ́ lé ńgbà mi wá ń jọ ọmọ ilé mi owó ti pẹ́ pẹ̀lú wa a dẹ̀ nígbàgbọ́ nú ẹ̀ èmi tí mo bá yín sọ̀rọ̀ yìí ó gba ilẹ̀ lọ́wọ́ màmá tèmi tó ṣèwé tí mo ṣẹlẹ́rìí tí ilẹ̀ yẹn lọ sọ pé táwọn lé mi tó rẹ́ǹtì oko ilẹ̀ yẹn lọ sọ pé táwọn lé mi yìí èmi dúró ti màmí báyìí mo bẹ̀ màmí pé màmá ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí ẹni ìgbàlẹ̀ yìí oníyàwó òun ti kú òun fẹ́ máa bọ́ àwọn ọmọ òun ẹ ṣàánú ẹ màmí ní nífẹ̀ẹ́ gbé wọn kan mí gbẹ̀hún ní please do that mama he's a person looking for something to survive okay màmí bá ní kó lọ ṣèwé fóun tó bá ti máa ṣèwé kó fọwọ́ ẹ̀ sí ṣé nípa àwọn àgbàlagbà yẹn wọ́n intelligent wọ́n kàwé ọpọlọ wọn jẹ́ tó ka PhD lọ ìyá yẹn ló jẹ́ ká rọ́rọ̀ sọ lẹ́nu ó bá kọwọ́ ẹ̀ síwèé ó sáyìn ó ṣe gbogbo ẹ̀ ó ń kọ́pì lọ àwa náà ní tiwa bó ṣe lọ nìyẹn ayé àdẹ̀túnmárí ṣe lárí pé ṣe lọ́kọ̀ ògbèyàn sínú oko a lè wọlé rárá ọjọ́ kan wọ́n gbé mọ́tò mi wá bọ̀dá mi yìí ṣe lọ́ọ̀dì mọ́lẹ̀ wọn ló gbá sídìí wa ọpẹ́lọpẹ́ àwọn ọlọ́pàá ṣe rí ọlọ́pàá wà intelligent o let's be sincere not because I'm before the press kì í ṣe tó kó wà níwájú ẹ̀yin oníròyìn o
wọ́n gbé wa lọ sí Ìmọ̀ta police station. Ọlọ́pàá ìwà ń bí léèrè kan pé ìwọ tó gbé ásìdì yìí wá ó fọwọ́ kàn rárá, sọ fún mi níbo ló ti rí, báwo ló ṣe mọ̀ pa ásìdì ni ènìyàn ṣá ló yọ wá nínú ọ̀rọ̀ yìí bá a ṣe wá bímọ nìyẹn. Ọlọ́pàá ìwà ní a bá ti para yín àwọn máa mú yín ni o, tẹ́ bá ti pàṣẹ wá bímọ nìyẹn títí tàbẹ̀ sí wá ń lọ́lé ẹjọ́ àṣẹ for over 20 years. And Ọlọ́run tí ò ń gbé ibi ẹ̀bí fáláre, tí ò ń gbàre fẹ́lẹ́bí, tí ò fẹ́ kí ìyàwó kó jẹ wá, òun la fi wá gba judgement lọ́wọ́ mi tọ́lọ́run fi jẹ́ kó fún wa ní judgement. Adẹ̀gbá nìyẹn a máa débì ọjọ́ tá à ń sọ yìí mọ́tò tó ń lọ sí Ìjẹ̀bú Òde lè lọ, ètò wọn báyìí ò lè lọ, gbogbo títì parẹ́ ni àmọ́ bí tó ti rá àmọ́dé wọ́n lé ní 500. olórí ẹ̀ mú ni o. Inú ẹ̀ lọ́jọ́ yẹn lọ ní rédíò kan announce kan pé kọ́ máa kọ́lọ́pàá bọ̀ pé Aléké ti dàrú, àwa sá lọ ni o torí àní kankan lọ́wọ́ ẹ̀fọ́lọ́run la gbọ́ pọ̀lẹ́. Ṣùgbọ́n nísìnyí judgement ti wá dé, ẹ̀yìn tí judgement dé yìí ló ẹ̀ṣẹ̀ tí wá ń talẹ̀ tí receipt wà Yínúsà talẹ̀ Sàké talẹ̀ ẹ̀sìn lẹ́rìí fún. Ọlẹ́rìí fún, a máa fún yín lẹ́rìí yẹn, a máa fún yín lẹ́rìí ibi tó sáyẹ̀nsì ipò òun talẹ̀, ibi tó tún fún wọn ní káàdì ìwé tó ní job card wọ́n gba 50,000 tó máa fi ṣe job card ìpè kọ́ tó lè ṣiṣẹ́ o wọ́n máa san 50,000 yìí. Àríwé yẹn náà lọ́gbà tá ti ra fojú fílẹ̀ nígbà téèyàn ò fẹ́ kú, ara fojú fílẹ̀ àwọn tarí díẹ̀díẹ̀ ara béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ tó fún wa ní nǹkan díẹ̀díẹ̀ tí a lè lò tó di pé orí pé a fún wọn. Àwa bẹ̀ gbogbo àwọn èèyàn ni kọjọkọ torí Ọlọ́run kó gbà á lọ́wọ́ wọ́n dẹ̀ mú wá fẹ́ dúpẹ́ gidigidi látòrí ààrẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Ọlọ́run máa lọ́rọ̀ ẹ̀mí ẹ̀, ó máa pẹ́ nínú àlàáfíà. Ó dẹ̀ máa ṣe second time lágbára Ọlọ́run. Àti wọ́n fẹ́ dúpẹ́ lọ́wọ́ IG Káyọ̀dé Ẹgbẹ́tógun PhD, àtúndúpẹ́ lọ́wọ́ wọn torí pé jíjó tó àjókòó yìí àjókòó níjókòó pé ọkàn wa balẹ̀, ọkàn wa ṣe kí ni ọkàn wa balẹ̀. sí wàhálà ní Aléké mọ́ báyìí. wàhálà wà ó tí bá ń ṣe àwọn bọ̀dá tó dúró yìí àwọn bọ̀dá tó dúró yìí ọlọ́pàá tá a wò yìí. àwọn bí wàdà ká dúró bí wọn bí wàdà wọn ti yọ èlé ẹ mọ nǹkan tó ń jẹ́ èlé. àdá ìbọn àdá ló ń jẹ́ èlé wọ́n máa ti máa jù báyìí ni ọpẹ́lọpẹ́ wọn tó dúró tàbí lè ṣe. a dẹ̀ ń ṣe press conference nítorí wípé àwọn náà ti lọ sí inú atẹ́gùn, wọ́n ti lọ sọ̀rọ̀, wọ́n ti purọ́ lóríṣiríṣi síbẹ̀. Irọ́ tó pa yẹn ọmọ tó mú jáde tó lọ́mọ Akéjà yẹn kó tún lọ tẹ ọmọ yẹn wò dáadáa. àmọ́ rí o, kò ń ṣọmọ wa o, kò sí nínú family tree wa o. Èmi gẹ́gẹ́ bí akọ̀wé ẹbí mi ò rí o. mi ò mọ̀ o. mi ìdẹ́mẹ́ tó ń jẹ́ Sàké o, mi ìmẹ́ tó ń jẹ́ Yínúsà o, mi ìmẹ̀yẹ kankan nù wọn o. Ṣùgbọ́n a rí receipt tó fi tàwé fún wọn tó fi ta kan fún wọn tó ra àwọn ẹbẹ ṣe túndé iná àti àwọn náà ti sáré sọkàn súnmọ́ àwọn èèyàn kí ló ń ṣẹlẹ̀ ẹ ṣàánú wa o, ẹ ṣàánú wa, ẹ má jẹ́ kí ìyà jẹ wá o. tó bá ṣe ń wọnú ìlú yìí tá ń ta lẹ́yìn àwí ẹ̀. ṣé ìfẹ́ dúró kò sẹ́ tó fẹ́ dúró, ta ló fẹ́ dúró? Nobody but mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó wá ràn wá lọ́wọ́ tátẹ́ fi lè jókòó yìí. Èmi máa yógún sẹ́gbẹ́ kan ní máa sá lọ. Àbá ti lọ ni. Torí náà mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n dúró ti wà. AIG Káyọ̀dé Ẹgbẹ́tógun PhD, AIG Zone 2 Fáyọ̀ Adégòkè àti CP Ìṣọ̀lá Ọlọ́runwájú Ọláwálé. A dúpẹ́ lọ́wọ́ wọn nítorí nǹkan tó ń dánwò mí báyìí. Bí kéèyàn kú rẹpẹtẹ kó sọ pé àwa la pa wọ́n ni o. Wọ́n dẹ̀ ti ń lérí pọ́n máa pààyàn síbí tó máa fi ba judgement tó fún wa tó máa fi bàjẹ́ kó gbà wá kó ṣàánú wa o. Any other thing? ẹ jẹ́ ká gbọ́ kọ́ wá jẹ́ pé akọ̀wé àti olóòtú nìkan ni wọ́n á sọ̀rọ̀ kí a gbọ́dọ̀ lẹ́nu orúkọ tí wọ́n náà wà náà tí wọ́n lọ sílé ẹjọ́. Orúkọ wọn wà bá nọ́mbà 2. mi Mr. Aliu sọ̀rọ̀ tó ké Mr. Aliu Ògúnkọ̀yà agbọ̀rọ̀ pẹ̀tọ́ Akẹjà inú àwọn ẹ̀mí náà pẹ̀lú ẹni tí a jọ ṣe ẹjọ́ yìí nítorí pé kí ni ẹni tó gbé adílé ẹjọ́
bàbá ẹ̀ ni ìyá tó bí bàbá mi gbà tó bá wọn ń tẹ́kẹ̀ ẹlẹ́dẹ̀ wọn tó fẹ́ yà kan tó bí òun tọ̀ sí ìbàdàn. So but to our surprise a kàn rí pé ìjọ kan náà bàbá ó ti kún sí ó wá síbí wọ́n dè mọ́lẹ̀ wọ́n di fílẹ̀pù táyà mọ́tò ẹ̀ kí ló ń ṣẹlẹ̀ àṣé ó ṣẹ̀ṣẹ̀ mẹ́rin bá kọ̀ lápò ni adẹ sọ́tún lọ́dọ̀ àsọ́sọ́sì àmọ́ kó ní àdìọ́kàn burúkú láti ṣe wá bó ṣe wù torí ọ̀pọ̀lọpọ̀ wa náà àtàjọ ọmọdé àpadà gbé abúlé ìmọ̀ nǹkan òkè tí wàá ti jẹ́ àjẹmọ́ lọ káàkiri gbàtàdé wa àwa bá gbogbo àwọn ẹ̀sọ́ tó sọ kò mọ́yán lórí adẹ̀ tó lọ fi ẹjọ́ sùn àwọn àgbààgbà pé ọ̀gbẹ́ni tó jẹ́ alábàágbé wa bàbá ìjà alábàágbé wa bàbá ìdẹ́ ti ṣe dáadáa sí àwọn ìyá wa tó ti jẹ́ ọmọ ránṣẹ́ wọn tẹ́lẹ̀ àfẹ́ jọ pé ẹ̀dì ẹ̀kú adẹ́yìn ẹ̀nu adìlẹ̀ bá àwọn àgbààgbà tí ó yẹ ká lọ bá gbogbo ìgbọ̀njú wọn gbà náà ń ṣe ni wọ́n dànù àbúròjọ́ sí ìyẹn ló gbé adọ́dọ̀ kábíyèsí àná ẹ̀dẹ́dẹ́ òkèdèdè olórí kábíyèsí àná sọ pé tọ́rọ̀ bá kọ̀ lógì tó bá kọ̀ náà ọ̀run tí a ń gbé sí ẹ lọ kóòtù lórí ẹ̀ bó ìbá sì dèrò kóòtù yẹn lábẹ̀rẹ̀ sí ló fa ọ̀rọ̀ náà kóòtù títí tí a fi di pé Ọlọ́run dẹ̀ fi gbógo fún ọ̀lẹ́ wa ṣùgbọ́n lẹ́yìn tá a dẹ̀ gba judgement tán ó tún di pé ká débí wọ́n fẹ́ kó Ajagunbalẹ̀ wá láti wá tàkì wọ́n kó wá àwọn tí àkọ́kọ́ rò kú bóyá àwọn ọmọ ọ̀tá lásán ni nígbà tó wá tó dé sí kan a rí pé àwọn ilé ìwòsàn ọmọ ọ̀tá lásán tí wọ́n pọ̀ wọ́n kéré ṣùgbọ́n lẹ́yìn tí gbogbo ìta ṣe yìí àwa rí pé àfi ká tún lọ tọ́jọba lọ ní la fi ráìtì petition sí IG la fi dé zone 2 pé kán support àjọ commissioner police yẹn náà fi fún wa ní àtìlẹ́yìn àwọn ọlọ́pàá tí wọ́n dúró tí wà lé ní báyìí so a dúpẹ́ lọ́wọ́ president wa torí okùn tó bá tóri ló ń fà tí president abáàmà olùkú tí ò bá fi IG tó ní làákàyè tí ò bá fi sí ipò kò ní mọ nǹkan tó yẹ kó ṣe ó lè má tiẹ̀ dára lóhùn gbogbo ìgbìyànjú láti bá sọ ló má dára lóhùn àti IG àti AIG ti zone 2 gbogbo wọn ni wọ́n fún wa ní àtìlẹ́yìn tí ó mọ́yán lórí pẹ̀lú commissioner police Ìṣọ̀lá Ọlárẹ̀wájú IG wa ti wà sótò Fákáyọ̀dé Adégòkè Mustapha àti IG wa bàbá dáadáa Káyọ̀dé Gbótókùn paríparí ẹ̀ àdúpẹ́ lọ́wọ́ bàbá wa tí Ọlọ́run kó Nàìjíríà lọ́wọ́ lẹ́nìí tó ń tù á lọ sí èbúté ayọ̀ báyìí Ọlọ́run jẹ́ kó jábọ́ Ọlọ́run dẹ̀ ń dé mẹ́ẹ̀lẹ́ gbòdò gbogbo tó ti ṣe sẹ́yìn Ọlọ́run alifabrakasi tó máa tún ṣe wájú Ọlọ́run alifabrakasi àdúpẹ́ lọ́wọ́ ọmọ kápẹ́tà. a lọ second time lágbára lọ inshallah. àdẹ̀dúpẹ́ lọ́wọ́ ẹ̀ tẹ́ jẹ́ press sí wá gbọ́ àlàyé lẹ́nu wa torí pé kíni ọ̀rọ̀ tẹ́ bá sọ jáde gbogbo ayé àgbọ̀ ìjà wa ń sọ ń kọ̀rọ̀ yàrá wa èèyàn mẹ́rin ló gbọ́ ìgbà afẹ́ kẹ́ bá sọ̀rọ̀ yẹn àwa ọmọọ̀rọ̀ yẹn sọ gẹ́gẹ́ bí iṣẹ́ tẹ̀ ń kọ́ kẹ́ bá gbé ọ̀rọ̀ yẹn lágbèkalẹ̀ èyí gbogbo ayé àgbọ̀ wọn á gbọ́ lágbọ̀ tí gbọ́n á dẹ̀ wọ́n gbọ́ lágbọ̀ yé ti wà lọ ṣe ìtẹ́ta bẹ̀yìn nìyẹn pé kẹ́ bá sọ fún aráàlú gbogbo ẹni tí ó bá ralẹ̀ ní àlekè lọ́wọ́ àwọn tí wọ́n ń sọmọ àlekè tí wọ́n bá ń parọ́ oríṣiríṣi kán má bá wọn dì mọ́ kán má bá wọn lu òpó mọ́ kán mọ̀ pé àwọn kan ti wà tó yí pé àwọn olùgbòho lórí ilẹ̀ àlekè tí wọ́n lè bá dúró pọ̀ lágbára Ọlọ́run láìpẹ́ láì jù omi tuntun ti rú ẹ̀yà tuntun àwọnú ẹ̀ fọlá dẹ̀ àṣẹ gbogbo ẹ̀rọ fún wa Nàìjíríà ò ní bàjẹ́ ilé Èkó ò ní bàjẹ́ ìlú Ìkòròdú náà ò ní bàjẹ́ Aléké ò ní bàjẹ́ Ìṣíwò ò ní bàjẹ́
ẹ ṣe gan ni o, Ọlọ́run àti lọ́tọ̀ lọ yá dá o. ẹ ṣe wọn náà ti gbọ́ látẹnu àwọn ẹbí Akẹja ní ìlú Àlékè nípínlẹ̀ Èkó. Nàìjíríà ò ní bàjẹ́ ẹ̀yìn wọn yìí sọ, ìlú Èkó ò ní bàjẹ́, ìlú gbogbo ò ní bàjẹ́ o, ó dàbọ̀.